mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé mo dẹ̀ fẹ́ kẹ́ listen sí mi torí ẹ̀yin lè ṣàánú mi. Atúmọ̀ àlá wọn náà wọ́n send 5 million sí mi tọ́wọ́n bá mi gbà bíbélì lélẹ̀ tí mo nígbàgbọ́ nínú ẹ̀ ohun rẹ̀ ni mo gbèrú yìí tó bá jẹ́ wípé Atúmọ̀ àlá send 5 million sí mi tí mo gbà tí mo dẹ̀ ń parọ́ gbogbo ègúnú bíbélì kó ṣe mọ́ mi lára Adéwálé níbi oṣù Michael ni mo ń jẹ́ kó ṣe mọ́ mi lára ṣùgbọ́n tí mi ò bá gbowó lọ́wọ́ wọn tó ń send 5 million sí mi tó kàn fẹ́ bà mí lórúkọ jẹ́ torí oore t'Àgbàlá Gabriel ṣe fún mi tó kàn fẹ́ mọ̀ bà mí lórúkọ jẹ́ àwọn nìyẹn Ọlọ́run nìyẹn tó ráwọn èèyàn ní kí n má ṣe pé fún wọn. Alukurani lélẹ́yìí o tó bá jẹ́ pé mo gba 5 million Atúmọ̀ àlá send 5 million sí mi lóòótọ́ èmi Adéwálé Michael Alébíoṣù tí mo dẹ̀ ń parọ́ gbogbo ègúnú Kùránì kó ṣe mọ́ mi lára ṣùgbọ́n tí ò bá sẹ́ndì owó sí mi kí ègúnú Kùránì kó má ṣe mọ́ mi lára àti tinú bíbélì yẹn kú ṣùgbọ́n ó kú Atúmọ̀ àlá àtòhún àtẹ̀bí ẹ̀ níwájú Ọlọ́run. Now Atúmọ̀ àlá ẹ sọ wípé ẹ sẹ́ndì 5 million sí mi statement of account yín tẹ́ ẹ fi sẹ́ndì owó sí mi ẹ jẹ́ kí gbogbo àgbáyé rí mo fẹ́ proof tẹ́ fi send owó sí mi yẹn proof yẹn ẹ jẹ́ kí gbogbo àgbáyé rí déètì tẹ́ send owó sí mi ẹ jẹ́ kí gbogbo àgbáyé rí báǹkì mi tẹ́ send owó sí ẹ jẹ́ kí gbogbo àgbáyé rí torí mi náà wá padà lọ sí báǹkì mi máa lọ bá báǹkì manager mi ipe ẹjọ́ mo fẹ́ rí statement of account mi ìgbà wo ni 5 million wọ bẹ̀ ṣé ghost ló wá gbà ibi tẹ́ ti ṣì gbá táṣìírí yín ti tú látijọ́ tí mo ti gbọ́njú láyé mi tí mo ti gbọ́njú tí mo lè ti ṣe àkáǹtì mi 5 million ò wọ́ bẹ̀rí nígbà tí máa ṣe àjẹkòrò ẹni tó kọ́ fún mi lówó láti Amẹ́ríkà 3 million ló fún mi ẹnì kejì tó yá mi 1.5 million sí àkọ́kọ́ kọ́kọ́ fún mi 500,000 ẹlẹ́kejì ó fún mi 500,000 ẹlẹ́kẹta ó fún mi 500,000 5 million wọnú àkáǹtì mi rí láyé ẹ má rò pé gbogbo èèyàn láyé kí wọn ò ṣiṣẹ́ o ẹ jọ ẹ̀yin ẹ sọ déètì àti báńkì tẹ sẹ́ndì owó sí fún mi kémi náà wà lọ bá báńkì manager mi ìgbà wo lówó yẹn wọ bẹ̀ mo sì dúró náà. Àwa